Ẹ kú déédéé wòye o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Ohùn àánú ló tún dé sí etí ìgbọ́ yín. Kẹ̀jẹ́ a máa rántí pé lórí ètò ohùn àánú wa yìí láti ń rọra wa sókè fún ìṣerere, tá a ti ń bára wa sọ òkodoro ọ̀rọ̀, tá a sì ti ń yànnàná ọ̀rọ̀ fúnra wa. Àṣeyọrí rẹ ò ní dàṣeyọlẹ̀ ẹlẹ̀ lórúkọ Jésù. Àmín. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí ohùn àánú podcast ní samologo.com.ng. Ohùn àánú ń tẹ̀síwájú. Kí ni ohùn àánú tòní? Ẹ̀rí lámọrin tó kọ́bẹ̀ igbá tójó tẹ ẹ̀rùn, tó sì fẹsẹ̀ ara rẹ̀ túká, tó tún sọ pé ṣé ayé ni. Bí gbogbo wa ò bá mọ̀, ó yẹ kí lámọrin mọ̀ pé òun gan láyé tó ń fọwọ́ ara rẹ̀ ṣera rẹ̀. Àbó gbọ́. Mo ní ẹ̀rí lámọrin tó kọ́bẹ̀ igbá tójó tẹ ẹ̀rùn, tó sì fẹsẹ̀ ara rẹ̀ túká, tó tún sọ pé ṣé ayé ni. Bí gbogbo wa ò bá mọ̀, ó yẹ kó yé lámọrin pé òun gan láyé tó ń fọwọ́ ara rẹ̀ ṣera rẹ̀. Mo mọ̀ nípa ìgbéyàwó ìdílé kan nílùú Èkó. Ọ̀rọ̀ ìgbéyàwó wọn ti fẹ́ dọ̀rọ̀ ọmọ yẹ. Kódà ìbágbépọ̀ lọ́kọláya wọn ti fẹ́ máa méwu dání. Ohunkóhun sì lè ṣẹlẹ̀ bí wọn ò bá tètè pínyà. Mr. Adéòtí ò lè jẹun mọ́ nílé ara rẹ̀. Bẹ́ẹ̀ ni Mrs. Adéòtí náà ò lè sùn lórí bẹ́ẹ̀dì kan papọ̀ mọ́ pẹ̀lú ẹni tó fẹ́ lọ́dún 7 sẹ́yìn. Ẹ wò ó, ìfẹ́ ìmùlẹ̀ ọjọ́sí ti di kórìíra ìgbóná. Lọ́jọ́ kan tí Mr. Adéòtí ó fi dé lálẹ́ láti fi iṣẹ́ rẹ̀, ó bá ìwé kan tá a lẹ̀ mọ́lẹ̀kùn fìríìjì rẹ̀. Ohun tó wà nínú ìwé náà ni pé gbogbo akitiyan láti ṣàwárí ọkùnrin kan tí mo fẹ́ lọ́dún 7 sẹ́yìn já sí pàbó. Ó sì léwu fún mi láti bá ọkùnrin àjèjì yìí gbé mọ́. Olólùfẹ́ àtijọ́, mo ti lọ fún ọ o. Nígbà tí Mr. Adéòtí ka ìwé yìí tán, igbe aleluya ló fi bánu. Ó ṣí fìríìjì rẹ̀ pẹ̀lú ẹ̀rín, ó sì mú kámọ̀ ọtí tútù kan jáde. Ó sì ń mú bí ó ti ń gòkè lọ sí yàrá rẹ̀ lókè. Kàyéfì ló jẹ́ fún Mr. Adéòtí o nígbà tó dénú yàrá rẹ̀. Ohun tó rí yà á lẹ́nu púpọ̀. Ṣé ló ń wo ìyàwó rẹ̀ lórí bẹ́ẹ̀dì nínú aṣọ ìgbéyàwó wọn. Ó sì sùn fọnfọn. Nígbà tó máa fi tajú kán, ó rí ké oògùn oorun kan lórí tábìlì tó wà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì. Ó sì mọ ohun tó ṣẹlẹ̀ ní kíámọ́sá. Ó rí pé ìyàwó òun ti dá ọ̀pọ̀lọpọ̀ oògùn oorun jẹ. Mr. Adéòtí wo ìyàwó rẹ̀ lórí bẹ́ẹ̀dì. Ó wí pé ẹ̀rù lórí burúkú obìnrin yìí, ó fẹ́ kó bá mi. Wò ó, bó o bá fẹ́ kú, ò bá lọ sí ẹ́sípírẹ́sì kó lọ jáde mọ́ mọ́tò lẹ́nu. Kì í kúkú ṣe pé ìfẹ́ ló fẹ́ obìnrin yìí tó fi pe àwọn ará àdúgbò. Ṣùgbọ́n ó ń dáàbò bo ara rẹ̀ ni. Bóyá ohun tó ṣẹlẹ̀ yìí ó lè já síkú. Lẹ́yìn ìgbà táwọn ará àdúgbò tí wọ́n ràn án lọ́wọ́ láti gbé ìyàwó rẹ̀ sínú mọ́tò, ó gbé ìyàwó rẹ̀ lọ sí ọsibítù, èyí tí àwọn arábí iṣẹ́ wọn máa ń lò. Àkókò ìṣẹ̀lẹ̀ yìí gan-an ni mo mọ Mr. Adéòtí. Ọmọ ìjọ wa kan ló mú wá fún ìmọ̀ràn àtàdúrà. Ohun àkọ́kọ́ tí mo sọ fún ni pé ìfurasára ẹni àti àìfọkàntánra ẹni, òun gan-an nìṣòro tí ìgbéyàwó máa ń ní tó bá fi ń dàrú. Ṣùgbọ́n Mr. Adéòtí sọ pé rárá o. Wòlíì kan ló ríran sí òun nígbà tí iṣẹ́ òun ò lọ déédéé, tí wọ́n sì mú òun lọ sọ́dọ̀ wòlíì náà fàdúrà. Wòlíì náà ló sọ pé àjẹ́ háúnháún níyàwó òun. Obìnrin náà ló sì ń bẹ nídìí bí ohun gbogbo ṣe nira. Ọ̀rọ̀ rẹ̀ yìí ò yà mí lẹ́nu rárá o. Nítorí pé àìmọye irú ìran àgàmúrara báyìí láti gbọ́ lẹ́nu àwọn ènìyàn, pàápàá lórí ọ̀rọ̀ ìgbéyàwó. Mo bi Mr. Adéòtí àwọn àrídájú tó ń gan fi mọ̀ nítòótọ́ wípé ògbólógbò àjẹ́ níyàwó rẹ̀. Ohun tó sọ fún mi kò yàtọ̀ sí ohun tó ti sọ fún mi tẹ́lẹ̀ nípa iṣẹ́ rẹ̀ tí ò lọ déédéé. Mo wá sọ fún pé arákùnrin, ìwọ gan ni lámọrin tó kọ́bẹ̀ igbá tójó tẹ ẹ̀rùn, tó sì ń fẹsẹ̀ rẹ̀ túká, tó tún sọ pé ṣé ayé ni. Bí gbogbo wa ò bá mọ̀, ó yẹ kí lámọrin mọ̀ pé òun gan láyé tó ń fọwọ́ ara rẹ̀ ṣera rẹ̀. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí ohùn àánú podcast ní samologo.com.ng. Ohùn àánú ń tẹ̀síwájú. Ọ̀rọ̀ tí mo sọ yìí ò yé rárá o. Mo wá wí fún un pé kó jẹ́ kí n sọ díẹ̀ nínú ìtàn ayé mi fún un. Ẹ wò ó, kí n tó gbéyàwó ní ọdún 1995, ohun gbogbo lọ déédéé fún mi nípa ètò ìṣúná. Kò tó ọdún kan ààbọ̀ lẹ́yìn tí mo gbéyàwó tán, ohun gbogbo bá bẹ̀rẹ̀ sí í dágun. Iṣẹ́ ò lọ mọ́. Ogun ni láti rówó ilé san. Kódà àti pààrọ̀ aṣọ ó di impossible. Ní àkókò yìí, kò sẹ́ni tí ò wí fún mi pé ẹlẹ́ṣẹ̀ ò sì níyàwó mi o. Ọ̀pọ̀ àwọn ọ̀rẹ́ mi ló ń wí fún mi pé kí n fura. Kódà a rí tó wòlíì méjì tó wí fún mi pé ẹlẹ́gbẹ́ níyàwó mi, àti pé ìyàwó mi ọ̀gán òun ló ń di ẹrù mi fáwọn ẹgbẹ́ rẹ̀. Ẹ wò ó, mo kọjá lọ sórí òkè kan ní ìlú Àkúrẹ́. Ní òru ọjọ́ kejì tí mo wà lórí òkè náà,
ọkùnrin kan ń rìn wá sọ́dọ̀ mi ó sì wí fún mi pé ẹ̀mí Ọlọ́run ló darí òun sọ́dọ̀ mi. Nínú ọ̀rọ̀ tí ọkùnrin náà sọ fún mi, ó ní ẹ̀mí Ọlọ́run ní kí òun sọ fún mi pé kí má má dààmú ara mi mọ́ nítorí pé ìdáhùn àdúrà tí mò ń gbà yìí ó ń bẹ lọ́wọ́ àwọn òbí mi. Ẹ wò ó, mo gbéra láti ìlú Àkúrẹ́ tí mò ń gbé nígbà náà lọ sí ìlú Ìbàdàn láti lọ sọ fún àwọn òbí mi ohun tójú mi rí lórí òkè. Nígbà náà ni mo gbọ́ ìtàn kan tí wọn ò tí ì gbọ́ rí lẹ́nu wọn rí. Ìyá mi wí pé òun rántí pé nítorí àìbímọ òun gbarú àdúrà tí Hánà gbà, òun sì jẹ́jẹ́ pé bí Ọlọ́run bá fẹ́ fún un lọ́mọ àkọ́kọ́ kó fún un lọ́mọ ọkùnrin, wípé òun ó sorúkọ ọmọ náà ní Sámúẹ́lì, òun sì yọ̀ǹda rẹ̀ fún Ọlọ́run gẹ́gẹ́ bí ohun tí Hánà ṣe. Lẹ́yìn ìgbà tí òun bá bí ọkùnrin yìí tán, k'Ọlọ́run kó wá yọ̀ǹda àwọn ọmọ míì fóun kíyàn wá jẹ́ tòun. Ẹ wò ó, kò sẹ́ni tó sọ ìtàn yìí fún mi rí o, èmi sì ń kàwé lọ bí pòfẹ́sọ̀. Mo wá sọ fún Mr. Adéòtí pé lọ́jọ́ tí mo wọ sẹ̀mínárì ní ìṣúra ti dé báyé mi títí dòní. Ṣé ẹ wá rí i pé kì í ṣe ìyàwó mi ló ń ṣe mí, kì í ṣe ẹlẹ́gbẹ́ níbi kankan o. Èmi gan-an ni sóòrùn lára rẹ̀, ìyàwó mi ìjọ́sí, ó mà ní ìyàwó mi títí dòní o, a sì gbé lálàáfíà àti láìléwu. Ẹ wò ó, ọ̀pọ̀lọpọ̀ ìdílé láti fi ran àgàmú rárá fọ́nká nítorí ohun tí wọn ó jẹ. Nínú ìwádìí mi lọ́wọ́ Mr. Adéòtí lọ́jọ́ tá à ń wí yìí, mo wá rí i pé àìṣolóòótọ́ sí ìdá mẹ́wàá rẹ̀ òun ló mú kétò ìṣúná rẹ̀ kó forí ṣánpọ́n. Ẹ wò ó, Mr. Adéòtí tẹ̀lé ìmọ̀ràn mi, ó tọ́jú ìyàwó rẹ̀, àwọn méjèèjì wá fún ìgbaniníyànjú, wọ́n tẹ̀lé ètò ìràpadà ìgbéyàwó tá a gbé kalẹ̀ fáwọn méjèèjì. Bí mo ti sọ̀rọ̀ yìí, iná ìgbéyàwó wọn wá ràn ju ti àtẹ̀yìnwá lọ. Ìwọ olùgbọ́ ètò yìí, bí iná ìgbéyàwó rẹ bá ń jó dáadáa mú kí o kú oríire. Bí ó bá sì kú káàtó, yá mọ̀ dájú pé àìmọ̀ràn ló fi rò pé kò sí ọ̀nà àtúnṣe. Dádì, abẹ́ sì tún gbàgbọ́ pàjẹ́ ni mọ́mì gẹ́gẹ́ bí wọ́n ti ríran rẹ̀ fún yín. Mo gbàdúrà pé ò ní kó sọ́wọ́ àwọn àjẹ́. Ẹ wí fún mi ná, tí ẹni tí mọ́tò bá gbá lè mú nọ́mbà. Àjẹ́ níyàwó rẹ, àwọn ọmọ rẹ ń dàgbà lójú rẹ̀. Ẹ bá jẹ́ wo ara yín wò dáadáa, bóyá àwọn nǹkan kan tó ń bẹ lọ́wọ́ yín gan òun ló ń kó yà jẹ. Kẹ́ ẹ rántí ìfẹ́ tẹ́ fi bẹ̀rẹ̀, kẹ́ ẹ sì ṣàwárí ìmùlẹ̀ yín. Ẹ wò ó, gbàdúrà yín ò bá gbà mọ́, ẹ bá kọ́kọ́ ṣàkíyèsí bẹ́ẹ̀ tí ń bá mọ́mì lò ó. Nítorí pé ìwé Pétérù kínní orí 3 ẹsẹ̀ 7 wípé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin ọkọ, ẹ máa fi òye bá àwọn aya yín gbé, ẹ máa fi ọlá fún aya bí ohun èlò tí kò lágbára, àti pẹ̀lú bí àjùmọ̀jogún orí ọ̀fẹ́ ìyè, kí àdúrà yín kí ó má bàa ní ìdènà. Àbẹ́ gbọ́, mọ́mì, èdè kan tí máa jáde lẹ́nu yín ní gbogbo ìgbà, òun gan ní gbòǹgbò àìríbùgbé yín. Ṣé ẹ rántí pé ẹ máa ń sọ pé bàbá ọmọlẹ́ni kì í ṣọkọ? Bẹ́ẹ̀ bá rí ìyàwó ilé tí máa pàṣẹ mọ̀ báyìí, ìwà ìgbéraga tínú mi ni ó ṣe àti àìbọ̀wọ̀ fún ọkọ a máa pọ̀ lọ́wọ́ irú wọn. Mọ́mì, ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó tàn yín jẹ o. Ohun kékeré kan ní Bíbélì ní kẹ́ fi bọ́kọ yín lò nínú ìwé Pétérù kínní kan náà ní orí 3 ẹsẹ̀ 1. Bíbélì wípé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin aya, ẹ máa tẹríba fún àwọn ọkọ yín, pé bí ẹnikẹ́ni bá tilẹ̀ ń ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà, kí a lè jèrè wọn ní àìsọ̀rọ̀ nípa ìwà àwọn aya wọn. Àbẹ́ gbọ́, jẹ́ kí n fi kinní kan dá yín lójú. Iná ìfẹ́ yín tún lè jò dáadáa ju ti àtẹ̀yìnwá lọ. Ìfẹ́ ìbẹ̀rẹ̀ yín ó tún lè dọ̀tún padà. Àmọ̀ràn kékeré tí mo kàn ní fún yín ni wípé ẹ gbé ìgbésẹ̀ ọ̀tún látòní lọ. Kọ́rọ̀ yín má bàa dàbí lámọrin tó kébé gbà tójú tẹ̀rùn, tó sì ń fẹsẹ̀ ara rẹ̀ túká, tó tún sọ pé ṣé ayé ni. Ẹ wò ó, bí gbogbo èèyàn ò bá mọ̀, ó yẹ kó yé lámọrin pé òun gan láyé tó ń fọwọ́ ara rẹ̀ ṣera rẹ̀. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run ayérayé, a dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú ẹ̀kọ́ ńlá èyí tí ẹ kọ́ wa lónìí. Mo gbàdúrà gbogbo ìgbéyàwó tó ti mẹ́hẹ̀ pé ní orúkọ Jésù kí àlàáfíà kí ó wọlé wá. Torí pé pera ẹ̀ ní ọmọ aládé àlàáfíà, Jésù yóò wọ ìdílé yín wá, yóò sì ṣe àwọn àtúnṣe tó yẹ. Iná ìfẹ́ yín yóò sì tún máa jòjú tí àtẹ̀yìnwá lọ. Bẹ́ẹ̀ ni mo gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbẹ́ níbèrè, ó sì jẹ́ ẹ̀bẹ̀ àdúrà ni, pé Pastor Sam Adéọ̀sùn sórí nọ́mbà yìí 0809 66 799 72 tàbí kó o lọ sí samologo.com.ng láti lè rí àwọn ọ̀nà tó lè bá wọn fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Títí dọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ máa gbé nínú àánú Ọlọ́run.